أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. Kí gbogbo ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin, gbogbo mùsùlùmá lóbìnrin, gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run tẹ́ ń wò wá gbọ́ wa, àlàáfíà Ọlọ́run kó bá yín, ìmọ̀nà Ọlọ́run kó máa jẹ́ tiyín àti tiwa náà. Bá ṣe tọrọ fún yín, a fẹ́ kó kárí àwa àtàwọn òbí tó bí wa àtàwọn àfáà tí wọ́n kọ́ wa àti àwọn ọmọ táwa náà ń bí. Ọlọ́run bá wa ṣàlékún kí á ti gẹ̀ lérí gbogbo wọn. Jẹ́ kí àlùbáríkà rẹ̀ àti ìmọ̀nà rẹ̀ àtọ́lá rẹ̀ kó kárí gbogbo wọn lápapọ̀. Bẹ́ẹ̀ ni a tọrọ pé Jímọ̀ tèmi Ọlọ́run jẹ́ àṣọpọ̀ rẹ̀ láyé, Ọlọ́run jẹ́ àṣọpọ̀ rẹ̀ nínú Islam àti imani àti ihsan. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ní gbàgbé pé àbálọ̀rọ̀ àti àbábọ̀ rẹ̀ ó dá lérí hadisi àti ọ̀rọ̀ tí wọ́n ní Ànábì sallallahu alaihi wasallam ń pé ó bá Abdullahi ọmọ Abbas tí ń ṣe ọmọ kékeré nígbà náà, àwọn ọ̀rọ̀ tí wọ́n lá Ànábì fi ṣí létí tí ó ní kó dì mọ́wọ́ kó fi ṣayé ẹ̀, kó dẹ̀ fi ṣẹ̀sìn, yó gbádùn ayé yó gbádùn ẹ̀sìn. Níbẹ̀ láti mú ìmọ̀nà jáde fúnra wa láti ọ̀sẹ̀ tó ti pẹ́. Ìkànnì rẹ̀ nítorí a pín sí méje. Èyí tó parí gbogbo ẹ̀ òun níbi tí wọ́n ní òjíṣẹ́ ńlá Ànábì parí ọ̀rọ̀ náà sí, tó ní wa anna al-faraja ma'al karb wa anna ma'al usri yusra. Lọ́ mọ̀ dájú ọmọdé yìí, ìwọ tí wọ́n náà ń gbọ́ mi, wọ́n náà lọ́ mọ̀ dájú láti ní lọ nínú ọkùnrin nínú obìnrin, ń pé anna al-faraja ma'al karb, ìṣòro tó níyẹn tó kà ọ́ láyà, ó fẹ́ san gbèsè ní òtí ìrọmọ bí, ó fẹ́ kọ́lé láyé, láńlọ́ọ̀dù rẹ̀ ń dọ̀ láàmú, òtí ìbẹ́gbẹ́ pé jíjẹ múmu rí ọ̀dọ́gba, ìgbà yóò ti ẹ̀dọ́gba pẹ̀lú rẹ̀ rárá, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. mò ń wáṣẹ́ ọ̀nà dímọ́ annal faraja ma'al karb. Ìṣòro kún ní wà nínú ayé kí ọ̀nà àbáyọ, kí ìtànṣòro kọ́mọ̀ sí tòsí ẹ̀. Ọlọ́run ò ní dá problem kan kí solution rẹ̀ mọ́ sí lọ́dọ̀ Ọlọ́run. Gbọ́ wa ìṣe solution ibi tọ́rọ̀ wa lè dé yìí, kódà àti dààmú dé gbogbo àwọn èèyàn wọn rí wa ràn lọ́wọ́, gbogbo àwọn olùrànwọ́ ti sún sẹ́yìn. Agbára Ọlọ́run gan ká kíní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀. Tó bá bá wọn nírú gbàgbọ́ bẹ́ẹ̀, ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ lọ́hùn èṣe díẹ̀ o. Torí nínú gbáǹkọ́gbì ẹ̀ṣẹ̀ tí yẹn lè fi ṣẹ̀ lọ́hùn jù tó lágbára jù, òun ni al-yasu min rahmatillah, kíyàn jákàn nínú kí Ọlọ́run. Níbi bí ọ̀rọ̀ dé yìí Ọlọ́run ò lè ṣàánú àwọn alágbára, kò lè foríjì mi mọ́. Níbi ọ̀rọ̀ dé yìí Ọlọ́run kò lè solve problem yìí, kò lè kẹ́mi, kò lè kó mi yọ́nú ìṣòro yìí. Ìṣòro wo ló fẹ́ ní tó ju tàwọn ẹlòmíì lọ tọ́lọ́run ti ṣàánú rí? Àmọ́ bẹ́ẹ̀ ni, torí níjọ́ tíyàn bá ti ru Ọlọ́run pin, ẹ̀ṣẹ̀ tíyàn ṣẹ̀ Ọlọ́run kì í ṣe díẹ̀. Kọ́dìrù lọ́lọ́run, ọba alágbára, ọba lèwí lè ṣe, ọba tágbára rẹ̀ ká àti ṣe gbogbo tó bá wùn. Àìmọye ayé nínú al-Qur'an ni wa huwa ala kulli shay'in qadir. Gbogbo nǹkan lọ́lọ́run lágbára àti ṣe. Inna Allaha ala kulli shay'in qadir. Dájúdájú gbogbo nǹkan lágbára Ọlọ́run ká. Kí wọ́n wá rú Ọlọ́run ọba pínpín nǹkan kan bẹ tí ó lè ṣe. Ìpìlẹ̀ ṣẹ̀ṣẹ̀ tó lè súnni dédìí kí yẹn mọ́ sin lọ́hùn mọ́ ni. Pé bí ọ̀rọ̀ dé yìí gan kí ni ń kírun sí? Agbára àwọn ọ̀ká ọ̀rọ̀ yìí, agbára àdúrà ọ̀ká ọ̀rọ̀ yìí. Ẹgbẹ̀rún yàsín ò lè ṣe, yóò fakọ wá nǹkan mi lọ, kí mo fẹ́ tọ̀ nǹkan, mo fẹ́ wá agbára mi lọ yàtọ̀ ságbára Ọlọ́run. Níbo ni ẹ̀ṣẹ̀ yẹn ti pilẹ̀? Ó pilẹ̀ ń bí ń pòrọ̀ Ọlọ́run pin. Kò sẹ́ṣẹ̀ ń bí kó rora rẹ̀ pin. Tá a bá ń gbà ọ níyànjú lámọ̀ sọ kí a má rora rẹ̀ pin. Àpáta tó ń wò yẹn bóyá o lè dá gbé, bóyá ìtí ìgbìyànjú rẹ̀ rí ni, à ń gbà ọ níyànjú lásán ni ò. Tó bá rora ẹ̀ pin kò sẹ́ṣẹ̀ tí wọ́n á kọ fún ẹ. Ibi tẹ́ṣẹ̀ wà ní pé kó ru ọba tó dá ọ pin, pé nǹkan kan bẹ tí ó lè ṣe, ó fa gara ròyìn Ọlọ́run ọba nù. Olúwo wà bínú pé kíyàn máa rò pé nǹkan bẹ tó wọn ò lè ṣe. Lọ́mọ̀ nínú gbogbo ìṣòro tó bá ń kọlù àbí tó kọlù ọ, wípé ọ̀nà àbáyọ rẹ̀ ń bẹ nítòsí rẹ̀ tọ́lọ́run lè fi ránṣẹ́ sí ọ, kọ́ bẹ́ẹ̀ kó sunkún sí lọ́dọ̀. Ànábì wa ni wa anna ma'al usri yusra, ọ̀rọ̀ onílélélélélé kí ìdẹ̀kùn kọ́mọ́ sí pẹ̀lú ẹ̀. Ọ̀nà méjìlá lè fi tú trial Qur'an ni. Injọ wọn fòṣì bú Ànábì sallallahu alaihi wasallam, tára Mẹ́kà ń fòṣì yọ, tán fà ìlówó lọ́wọ́ bú, ń pé náà kọ́ ló lówó lọ́wọ́, iná kọ́ ni kò nílé tó ńláńlá tó kọ́, ilé Ànábì dà tó kọ́ Mẹ́kà kò sí. Wọ́n wá ń fà ìníbù ńlọ́lọ́run wá ní wọ́n kàn wí bẹ́ẹ̀ ni wá dúró orí tí mo ti ṣe fún Ọlọ́run wá ka orí nínú Suratul Inshirah fún Ànábì, èmi mo ṣe báyìí fún ọ, èmi mo tọ́ ọ dàgbà, èmi gbà tán bí ọlọ́mọ òrukàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
Ọlọ́run wa ni wa anna ma'al usri yusra ṣé wàá rí ilé koko tán fi ń bú ọ yìí náà ìdẹ̀kùn bẹ́ẹ̀ ó tún ní inna ma'al usri yusra àní gbogbo ilé koko láyé sẹ́ẹ̀ ìdẹ̀kùn ó máa tẹ̀lé alẹ́ tú lọ́nà méjì ni ń pé gbogbo ilé koko pátápátá ní ìdẹ̀kùn ó máa tẹ̀lé yóò máa tẹ̀lé tí ilé koko bá débì kan ìdẹ̀kùn máa dé lẹ́yìn ẹ̀ yẹn ni bí okùn ní gbogbo ilé koko tẹ́ ẹ bá ti fà á tó bá ti le jù kí ni ó ṣe yọ já ọ̀rọ̀ lé kó má padà ní solution kódà ẹni tí ò sin lọ́hùn ẹ̀dọ̀ ẹni tí ò mọ Ọlọ́run rárá kò kírun fún un tún ń ṣẹbọ sọ́lọ́hùn tó bá kàn ṣòro tí ṣòro yẹn bá débì kan ìdẹ̀kùn máa bá ètò Ọlọ́run ọba ní lérí ilẹ̀ èèyàn sin lọ́hùn o kò sin lọ́hùn o àánú Ọlọ́run ọba débẹ̀ ẹ̀ẹ́rì tí kí ẹni tí ò sin lọ́hùn náà ni òun ti dààmú òun ti wáṣẹ́ òun wọ́nà òun ọmọ ẹgbẹ́ Ọlọ́run tiẹ̀ padà ṣàánú òun náà padà túra àánú lẹ́yìn ilé koko ká tó wá pé wọ́n tó tún sin lọ́hùn ó ṣe ní rí ìdẹ̀kùn Ọlọ́run àdéhùn Ọlọ́run ní pé sayaj'alullahu ba'da usrin yusra lẹ́yìn ilé koko máa padà mú ìdẹ̀kùn wá ọlọ́mọṣẹ́ àjíkárọ̀ dẹ̀ wá ọlọ́mọṣẹ́ àfi ìdẹ̀kùn sọ̀rọ̀ wa gbogbo bí kíbi jí kálukú wa bá ti ń sunkún tá a bá ti ń banújẹ́ ọlọ́mọṣẹ́ àfi ayọ̀ àti ẹ̀rín síbẹ̀ fún wa àdéhùn ni Olúwa wa sọ bẹ́ẹ̀ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam pé ìdẹ̀kùn ń bọ̀ àwọn àfáà kan ní ọkàn tẹnumọ́rọ̀ lẹ́ẹ̀mejì ni torí ẹ̀ẹ̀mejì lọ́lọ́run sọ wọ́n fa inna ma'al usri yusra pẹ̀lú dodo lé kókó ìdẹ̀kùn bẹ́ẹ̀ ìdẹ̀kùn ó tẹ̀lé inna ma'al usri yusra ó tún wí lẹ́ẹ̀kejì àwọn kan níṣẹ́ lẹ́ẹ̀kejì yẹn ó kàn fi repeat ń tọ́sọ lákọ̀ọ́kọ́ náà ní emphasis lásán ló lè àwọn kan ní rárá o kò kìí ṣe ń kó emphasize lásán ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì yàtọ̀ sí alákọ̀ọ́kọ́ òun ni wípé nígbàtí Lárúbáwá bá ti ní al-usru tán fàálùfò aláàmù sí ilé kókó tí ń ṣẹlẹ̀ nígbà àwọn sáà Nábì sallallahu alaihi wasallam lọ́wọ́ ni pé ilé kókó tí ń ṣẹlẹ̀ sí ọ lọ́wọ́ yìí àìtí lówó lọ́wọ́ yìí àìtí mọ kọ́lémọ́lé yìí àìtí lọ́là tó tóbi yìí yusra yọ padà tẹ̀lé ó wá fún òun ní nakra kò fún òun ní irú kò ṣe ní márífà ẹni yusra ń bọ̀ wá tẹ̀lé yusra alákọ̀ọ́kọ́ yọ mọ yàtọ̀ sí tẹ́lẹ̀ kejì tó bá ti jẹ́ nakra àwọn tó bá jẹ́ márífà kankan náà ni yẹn ni pé ìdẹ̀kùn méjì ni ó tẹ̀lé ìṣòro kan ìdẹ̀kùn méjì lẹ́ẹ̀mọ̀ rí nítòsí ìṣòro kan náfìlà Ànábì sallallahu alaihi wasallam sọ nú ọ̀rọ̀ táwọn kan fi tì sọ́dọ̀ rẹ̀ wọ́n sì náwọn sàábí lọ́sọ àwọn kan láwọn sàábí lọ́sọ ń pe láyé ìrìlébà usrun yusrayn ilé kókó kan kò lè lágbára kọ́ wá borí ìdẹ̀kùn méjì torí ìdẹ̀kùn méjì l'Ọlọ́run promise nù Suratul Inshirah pé gbogbo ẹni tí ń bá ń rí ilé kókó kọ́ wádìí dáadáa ìdẹ̀kùn méjì láfi sí tòsí ẹ̀ èmi tú wípé bóyá ìdẹ̀kùn kan ń bẹ nínú ẹ̀ tẹ́ ẹ bá là gbígbà pé yẹn láti inú ẹyin ẹ̀ kan ìdẹ̀kùn kan lábẹ́ gbogbo ìṣòro pẹ̀lú gbogbo ìṣòro ẹ̀ máa rí ìdẹ̀kùn nínú ẹ̀ lẹ́yìn gbogbo ìṣòro ìdẹ̀kùn kan tún padà tẹ̀lé nítorí pé ọ̀jọ̀gbọ́n olórin kan ní kamlana fi tayyil balaya razaya min ataya wa fi zawaya khabaya kamlana fi tayyil balaya razaya mélòó àwọn àdánwò àwọn àmì wo àwọn àlùbá tí ma kọni tí ma kọlu ní láyé tẹ́ bá gbé ẹ̀wò dáadáa ẹ máa rí pé ń bẹ nínú ẹ̀mí náà tọ́yá àwọn ìdẹ̀kùn Ọlọ́run àwọn oore Ọlọ́run ọba nínú àìtí ìrọmọ bí yẹn náà oore ń bẹ ń bẹ kódà nínú àìtí ìkọ́lé ẹ máa róore ń bẹ mí náà tọ́yá àánú Ọlọ́run ń bẹ nínú ṣòro wà fi zawaya khabaya mí náà tọ́yá wà fi zawaya khabaya fi zawaya khabaya nta bá ti pè ní kọ̀rọ̀ khabaya nkẹ́kẹ́ bẹ́ẹ̀ tó sá pamọ́ síbẹ̀ ni expression Lárúbáwá ni wọ́n ní wò fi zawaya khabaya ń bẹ gbogbo ẹni tá dánwò bá kan Lárúbáwá ní fi mọ́ wọ́ọ̀rì fi zawaya khabaya nínú ń tọ́ pamọ́ sí wa táàrí òun tí ń jẹ́ kọ̀rọ̀ àwọn zawaya àwọn gun àti kọ̀rọ̀ káàkiri khabaya nǹkan tẹ́dọ̀ lè mọ̀ tó ẹ́spọ́lọ̀ nìkan lọ́mọ ìmọ̀ bẹ́ẹ̀ ń tí ń ṣe ọ́ ìbò yíwore ní ọmọ nítumọ̀ ẹ̀ wàfi zawaya khabaya wọ́n lẹ́rú Ọlọ́run ọba kan bàbá náà àgbàlagbà ni àmọ́dúgbò tó ní láyé pátápátá wọ́n lọ́mọ kan péré ọmọkùnrin kan ló bí láyé ìyàwó ò sí mọ́ ọmọkùnrin kan yẹn àtẹ̀sìn nǹkan méjì tó ní láyé náà nù yín sì rọra ń ṣayé rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ èèyàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ẹrú sìn Ọlọ́run ọba ni gbogbo tó ní láyé ọmọ kan ẹ̀sìn kan ni lódìjọ́ kan ló bá pàdánù ẹ̀sìn ọwọ́ ẹ̀sìn yẹn ti wọ́n dààmú bá wà gbogbo ará àdúgbò náà díje sí díjọ́ kejì wọn ọ̀rẹ́ sìn ni
àwọn èèyàn wá kójọ lára àdúgbò kálukú wá kí kú bànújẹ́ ń pé ẹṣin yẹn ni yóò sì ní property kan kò ní kankan mi àfẹ́yọ̀ kan yìí lẹ́yìn ọmọ ìyá ẹṣin ló tún ní láyé wọn á ń kí n pé kọ́ pẹ̀lẹ́ ó kú àdánwò níbẹ̀ ni ti ń bi wọn pé kí lẹ́mí bá àdánwò kí lẹ́mí bá pé ta ló sọ fún yín pé ṣòro ni ń tọ́kàn mí yìí ta ló sọ fún yín pé bànújẹ́ ni ń tọ́kàn mí yìí nítorí pé wà fi zawaya khabaya minatọ wà fi zawaya khabaya àwọn kan tí ó kan ẹlòmíì tí ó máa bànújẹ́ tí ó máa gbéra sánlẹ̀ ká kì í mọ tó wà lẹ́yìn ẹ̀ bóyá àánú Ọlọ́run ni bóyá orí Ọlọ́run tọrọ Ọlọ́run kì í ṣaláburú o ká fi rí nínú àwọn ẹ̀dá tí máa láàánú ṣáwa máa láàánú jọ Ọlọ́run lọ ní ń bẹ nínú àwọn ẹ̀dá tí ó ṣàṣàṣì rí àbí wọ́n ti ṣe rí kó máa rókì inú rẹ̀ èmi ò ṣe rí ìmọ̀ bá ti ṣe ìyìn sì ní rí kọ́mọlàkejì ọmọ sunkún kínú mi máa bàjẹ́ nínú tẹ́ lè fi yàn mí jẹnu kó bú ẹkún torí dààmú ni pé ẹkún kẹ́ ọba ṣàbòsí fún mi bí ṣe rẹ̀ ẹlẹ́kún tí ń sọ pírọ́blẹ́mù rẹ̀ ní ìmọ̀ wa ẹkún ò kọ̀rọ̀ mi lọ́rùn láti rí sójú ní wọ́n bẹnu àwọn èèyàn títí wọ́n tún jù bẹ́ẹ̀ lọ kódà bọ́ta rẹ̀ bá ń rojú àbòsí nítorí bá mọ́ta rẹ̀ bú ẹkún yóò tún fẹ́ ṣàánú ọ̀tá ó mọ̀ ipá àbòsí ní ṣẹ́kún àbòsí ní sun yóò tún fẹ́ ṣàánú ẹ̀ àwọn èèyàn bẹ tọ́lọ̀ ń dábẹ́ khuliqu lil khairi wa lil khairi ya'malu wọn dájú rárá kò ní ṣépè lọ́ta kò ní tẹ́ lọ́rùn gan kéèké bí máa pọ̀ tẹ́ ká tó wá pọ̀ rẹ̀ so yóò wá ṣe ẹ̀dọ́ Ọlọ́run nu yóò ṣe wá rọ Ọlọ́run ọba lọ́rùn láti kàn wọ̀ dájú fún yàn débi pé yọkàn fòṣì ránṣẹ́ sí ọ yọkàn ní kí tiẹ̀ bàjẹ́ tá ara àwọn ẹ̀dá tí ó lè ṣe bẹ́ẹ̀ níbi tán láàánú dé sáwọn wá láàánú jọ lọ́n lọ ni ìbéèrè yẹn ni kọ́ mọ́ bíra rẹ̀ ń dodo ìdá pé sọ pọ́sibù kẹ́dọ̀ láàánú jọ lọ́n lọ ìwọ ọ̀sàsíyàn rí òòrò tí kéèyàn bàjẹ́ rí Ọlọ́run wà rò tí kó kàn bàjẹ́ fún ẹ̀dá rẹ̀ bẹ́ẹ̀ ajá pé ó ti láàánú jọ lọ́n lọ́nu so n tó fi mú wa ara àwọn ẹ̀dá tó láàánú dé bẹ́ẹ̀ Ọlọ́run ọba láàánú jù bẹ́ẹ̀ lọ kò ní ṣaburú kò sínú ṣe sí rẹ̀ ẹni dodo tí ń bá ń ṣe fún wa a máa gbé ìyẹ̀wò pé kí ló wà lẹ́yìn ẹ̀ kí ló wà lẹ́yìn ẹ̀ kí ló wà lẹ́yìn ẹ̀ lọ́dọ̀ tiwa lòṣìṣì jẹ́ aburú Ọlọ́run a máa fòṣìṣe ní lórí lọ́dọ̀ tiwa làìrọ́ ọmọ bí ti jáburú a máa fi kẹ́ni torí gbọdọ̀ akínú ẹ̀ tí ń bá bí omi ni tí ò ní kọ́lọ̀ abọ́tẹ́ bá bù sí ni perception lẹ́ẹ̀mọ́ fi sunkún ẹ̀ perception lẹ́ẹ̀mọ́ fi dunnú rẹ̀ ló fi ní lìkẹ́ látàṣà ala ma fatakum ìǹtẹ́ bá tó bá jùnù mọ́ yín lọ́wọ́ owó jùnù ó ti lówó tẹ́lẹ̀ kò ní mọ́ onímọ́tò tẹ́lẹ̀ kò ní mọ́ ìjọba wọlé rẹ̀ lìkè látàṣà ala ma fatakum mọ́ banújẹ́ níbanújẹ́ pé àwòrán tí wàá jábọ́ mọ́ mi lọ́wọ́ tiẹ̀ tí wàá burú báyìí ọmọ bóyá orí ní bẹ́ẹ̀ wala tafrahu bima atakum Olúwa ló sọ bẹ́ẹ̀ nínú al-Qur'an o níta bá fi lé yín lọ́wọ́ náà ẹ má ṣe bó orí ń dójú ẹ̀ ń bẹ́ẹ̀ tó lè já burú owó lè jẹ́ ìbátẹnijẹ́ pé lágbájá ìlówó nítorí kó lè rí bínú Ọlọ́run ọlọ́mọdé àníwò owó bẹ́ẹ̀ ẹlòmíì lè bímọ nítorí kó lè kọlù bínú Ọlọ́run ọlọ́mọdé àbírú ọmọ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bàbá yìí wọ́n nígbà táwọn èèyàn wá péjọ tí wọ́n ṣàwọn pé ẹ pẹ̀lẹ́ ló bá yarí mọ́ ọ lọ́wọ́ ta ló sọ fún yín pàgbà kò ní tó ṣe mí ta ló rán yín iṣẹ́ gan tẹ́tẹ́ ẹ ní tẹ̀ ń ṣe ẹ níṣẹ́ ni bó lẹ́ ṣe mọ́ pàgbà kò ní tó ṣe mí tẹ̀ ń kí mi já ní kálukú bá sì wojú ara wọn pé irú èwo tún leléyìí ẹ bá kí ọ náà ni ẹ bá dárò náà ni kálukú bá dẹ̀ kẹ́sẹ̀ lẹ́sẹ̀ wọn lọlé kò jújọ́ mélòó kan síra wọn lọ ẹni wọn ní ẹṣin tí wọ́n wá bá wálé padà kọ̀ wá jó òun nìkan lọ wálé nígbà tí ó padà wálé àwọn ẹṣin inú gbó káàkiri wọ́n tó mélòó kan ni wọ́n bá tẹ̀lé wálé ni wọ́n bá rọ́tí kọ̀ ẹṣin ìyẹn tún kó àwọn ẹṣin míì wálé wọ́n wá pọ̀ lọ́dẹ̀dẹ̀ bàbá yìí kò sóhun nìkan mọ́ ṣé ẹ mọ̀ ipò ti dóore ṣé ẹ mọ̀ ipò ti dọ́là tí bàbá òun sọ fún wọn jò ní pé ta ló sọ fún yín pàdánwò lọ́kàn mi tẹ́ ń kí mi kú orí ibú àṣé kamlana fi tọ́ iye balaya rọ̀záyà minatoya wọ́n fi záwáyà khabaya ìntẹ́dórí Ọlọ́run rí ìntẹ́nìkan ọmọ Ọlọ́run mọ̀ gbogbo ará àdúgbò bá tún kẹsẹ̀ lẹ́sẹ̀ ń pé bàbá yìí sọ bẹ́ẹ̀ ó sì rí bẹ́ẹ̀ aṣọ òre lẹ́sìn rẹ̀ tọ́ sáńlé láti jọ yìí aṣọ lọ́ọ̀kọ́ làwa ó lọ́ọ̀kọ́ orí wá sí ni wọ́n bá tún lọ́ọ̀ kì í kí bàbá ẹ kú oríire ẹ kú ọlà yìí àádọ́gbẹ́sìn yìí tó sáńlé ń jò ní ti padà dé kódò ó tún kó àwọn ẹṣin míì dé bàbá tún yarí mọ́ wọn lọ́wọ́ pé ta ló sọ fún yín póríire ni ta ló sọ fún yín pọ́là ni ta ló sọ fún yín pé kan dùnú ni dùnú wọn tún ojú ara ń pẹ́rú èèyàn ò lélẹ́yìí ṣé bàbá yìí nọ́mà ẹṣin kan di púpọ̀
ṣé kò tó ń tí yẹn yọ̀ sí kò tó ń tí yẹn dunnú sí tó bá ṣe wọ́n náà ni ó dunnú gbogbo wọn bá tútú káwọn ọmọ ń tà tú wí mọ́ torí kamla náà fi tọ́yìl balaya rọ̀záyà mina tọ́ya wọ́n fi záwáyà khabaya ọmọ kan ṣoṣo tí bàbá yìí wá bí láyé ọmọ kan ṣoṣo tó ní láyé ńlọmọ òun bá ń tọ́jú àwọn ẹṣin yìí níjọ́ kan àwọn ẹṣin yìí ń tọ́jú wọn ń wẹ̀ fún wọn lóúnjẹ ọwọ́ amú kan nínú ẹṣin ogun ìyẹn ń jẹ́ kan nínú àwọn ẹṣin tó tẹ̀lé ẹṣin bàbá nìwálé ẹṣin yẹn wá jẹ́ṣin kan tó burú tó lágídí níbi tọ́mọ ní ti gun níta lẹ́sìn náà ní jàǹpátá mọ́ ẹ lábẹ́ nígbà tó yá ẹṣin padà ju ọmọ nù jújù tó ju ọmọ bàbá nínú wọn lẹ́sẹ̀ ẹsẹ̀ ló mú lọlẹ̀ ẹsẹ̀ kan dànù ojúgun ló wá fi kán ó fa kẹ́sì ọmọ nímọ̀ tó ra wọn mọ́ tó kò sí dídí ara wọn mọ́ ọmọ di ẹni tẹ́sẹ̀ kan ò tó kejì mọ́ látìgbà náà gbogbo èèyàn bá tún kẹ́sẹ̀ lẹ́sẹ̀ wọn bá tún wá kí bàbá yìí pé ẹ mọ̀ pẹ̀lẹ́ àmọ̀ gbọ́ pé àdánwò ńláńlá báyìí ló ṣẹlẹ̀ látara àwọn ẹṣin tẹ́ kó wálé ń jò ní wípé kan nù wọn la ọmọ yín mọ́lẹ̀ ọmọ kan ṣoṣo tẹ́ bí wọ́n lẹ́sẹ̀ rẹ̀ ó tó ra wọn mọ́ ẹ pẹ̀lẹ́ ẹ kú àdánwò yìí bàbá bá tún yarí mọ́ wọn lọ́wọ́ sáwọn náà ti rò ó kan tó wá tẹ́lẹ̀ pé àtúmọ̀ tá a bá lẹ́nu rẹ̀ àǹkan ní àṣà tiẹ̀ dárò náà ni ẹjẹ́ á lọ bí ọ̀dájú ní òrì tá a bá lọ kádùrù nǹkan bí bàǹtàbàǹtà yìí ó ṣe é ká máa lè dìde lọ́ọ́ kí àwọn kan náà àtúmọ̀ tá a bá lẹ́nu ẹ̀ nísìn ó tún lè yarí mọ́ wa lọ́wọ́ ó sì yarí gbà wọ́n débẹ̀ ó ní ẹ ṣe máa sọ pé mo pẹ̀lẹ́ àdánwò ẹ̀yin ṣe mọ̀ ipá àdánwò ni ẹ̀yin ṣe mọ̀ ipé ṣòro ni ẹ̀yin ṣe ráàrí dájú ń tọ́ṣẹlẹ̀ yìí Allahu Akbar wọ́n ní Sayyidina Umar radiyallahu ta'ala anhu tó bá jí sójúmọ́ láàárọ̀ yóò ní kò tiẹ̀ sí àtọ̀ lọ́dọ̀ mi tó bá jó orí morílẹ̀ ní àbíbànújẹ́ yìí tí ẹ̀ mọ̀ èyí tó jó orí gẹ́ńbẹ̀ mọ́ èyí tí ń bà wá nú jẹun lárídájú rẹ̀ èyí tí ń dùn mọ́ wa lárídájú rẹ̀ bóyá burú ni ó náà ti dùnnú àti ìbànújẹ́ òun ọ̀tí ẹ̀ mọ̀ èyí tó wọ́n tọrọ gan Ọlọ́run ṣàṣoore fóun torí èyí tí ń dùn mọ́ òun lè já burú àṣà an takrahu shay'a nǹkan kan lè kó yín rírà kẹ́ mọ́ sọ fọ́lọ́run pé mi ò fẹ́ wa huwa khairul lakum bóyá orí ń bẹ́ẹ̀ tó sápamọ́ wa asa an tuhibbu shay'a ẹ lè nífẹ̀ẹ́ nǹkan mi gbà mí wa huwa sharrul lakum kọjá burú ní bẹ̀lẹ́ yẹn ìyẹn fi máa fọ̀rọ̀ ẹ̀ lọ́lọ́run lọ́wọ́ ìyẹn sì máa ní sùúrù tora nàbí ni wa anna al-faraja ma'al karb gbogbo ìṣòro pátá solution máa wà ń bẹ̀ wa anna ma'al usri yusra tí nǹkan bá lé ẹ máa rí dẹ́kun lábẹ́ ẹ̀ bàbá òun ní ẹ̀yin ṣe mọ̀ pé ṣòro ni ẹ̀yin ṣe mọ̀ pé wàhálà ni ẹ ṣe mọ̀ ipá dán ẹ ṣe mọ̀ ipá burú ni tó ṣe mí tọmọ mi tó kán lẹ́sẹ̀ gbogbo wọn tún wojú ara wọn ìkànnì wọn padà láwọn pé kí n wàhálà gan àádẹ́wà kí yẹn mọ̀ kàn yẹn lábùkù bàbá wọn ní lákọ̀ọ́kọ́ ọjọ́ tẹ́ wá nígbà tẹ́sìn mi sọnù ṣe bẹ́ẹ̀ kí mi kú ṣòro náà ni nígbà tó yẹ tún padà rí i pé kì í ṣe ṣòro níjọ́ tẹ́sìn pọ̀ dé ẹ tún wá kí mi lẹ́ẹ̀kejì pé mo kú oríire mo sọ fún yín pé kì í ṣe ríire náà kọ́ lọ́ la ọmọ mi mọ́lẹ̀ nísìn ṣẹ́jú sí pé kì í tún ṣeré ogun wọn kẹsẹ̀ lẹ́sẹ̀ wọn padà lọlé wọn túmọ̀ yìí táwọn òwì wọn ń bẹ̀ wọ́n ní kò pẹ́ kò jìnnà ogun kan já ìlú wọn àwọn kan kógun jà wọn ní gbogbo ọ̀dọ́ ìlú wa dìde ní pé kí ni ká ṣe ní nǹkan ìjà tó nǹkan ẹ jẹ́ àkódodo àwọn àgbàlagbà àwọn arúgbó wa sí inú ilé kan ká tọ́jú wọn síbẹ̀ kó save ẹ jẹ́ kí gbogbo àwọn ọ̀dọ́ ká dájú kọ ogun ìyàwó ọ̀dọ́ ni ká jà tó bá ṣẹlẹ̀ pé gbogbo àwọn ọ̀dọ́ tiẹ̀ wá parẹ́ síbẹ̀ àwọn àgbàlagbà ó ṣẹ́kù ńlé nítorí ọ̀dọ́ náà bá sì yarí ẹnì sóńbẹ̀ àtọmọ bàbá yìí náà tẹ́sẹ̀ ń dùn òun náà dìde nítorí wọn kà níwọ̀ tẹ́sẹ̀ ń dùn ìwọ náà tẹ̀lé wa rárá ìwọ dúró ńlé máa mójútó gbogbo àwọn arúgbó tí a tọ́jú sílé gbogbo àwọn ọ̀dọ́ lọ sójú ogun wọn parẹ́ síbẹ̀ ọmọ bàbá yìí nìkan lọ ṣẹ́kù ẹsẹ̀ tí ń dùn lọ́jọ́ sí yẹn ni òjò parẹ́ àsóore tún ní ẹsẹ̀ tí tún ń dùn ẹ wo bóore àtàbùrú ṣe ń wọnú ara wọn kamlana fi toyil balaya rozaya minatoya wafi zawaya khabaya minatoya wafi zawaya khabaya wa anna ma'al usri yusra ìdẹ̀kùn bẹ nínú ṣòro tó bá rò dáadáa ìdẹ̀kùn dẹ̀ tún bẹ ní ẹ̀yìn ṣòro kò lé kó má padà dẹ̀ lànàbí sallallahu alaihi wasallam fi ní ajaban li amril mu'min ó sì mí lè mọ̀ fún ọ̀rọ̀ mùmínì tó gbọ́ lọ́n gbọ́ kullu amrihi khair gbogbo ọ̀rọ̀ rẹ̀ pápátá ní já sí bí orí gbogbo olùsílọ́n pápátá gbogbo ọ̀rọ̀ rẹ̀ ibi orí ní ó máa já sí in asabathu sarra tọ́lọ̀n bá mú ìdùnnú wá àti dẹ̀kùn fashakar tó bá mú orí tó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọba kana khairan lahu oore ni lọ́dọ̀ Ọlọ́run Ọba fún ọ
wa in asabatuhu darra tó bá jẹ́ nira lọ́lọ́run tún mú wá fasobar tó bá ṣe sùúrù lérí ẹ̀ kana khayran lahu oore mi tún lélẹ́yìn náà àti dẹkùn àti líle gbogbo ẹ̀ pápátá ọmọ já sórí lérí ọ̀rọ̀ mùmínì ni. wọ́n sì ní Olúwa béèrè lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam náà ló sọ bẹ́ẹ̀ pé arada li rabbi liyaj'ala li batha Makkata dhahaban. Olúwa béèrè lọ́wọ́ mi pé ǹjẹ́ o fẹ́ ká tiẹ̀ wọ́ sọ dúdú àwọn àpáta Mẹ́kà yìí ká sọ di góòdì fún ọ kó lówó gan. òun ló wọn ọ̀fẹ́ wọ̀ lọ́wọ́ bá qultu la ya rabb ó ló wọn ọ̀fẹ́ bẹ́ẹ̀ walakin ashba'u yawman mo fẹ́ máa fi jọ́ kan yó wa aju'u yawman kébi ó máa pa mí njọ́ kan njọ́ tí n bá yó máa lè dúpẹ́ mo sin lọ́run njọ́ tẹ́bi bá pa mí máa ṣe sùúrù mo tún fi sùúrù sin Ọlọ́run ọba yìí máa mọ rírì kẹrẹ njọ́ tẹ́bi bá ń pa mí. orí àtàbúrú àdàmú síra wọn àfi ká fọ̀rọ̀ wà lọ́lọ́run lọ́wọ́ wa anna ma'al usri yusra tọ́rọ̀ bá lélélélélé ó ṣeéṣe kó jẹ́ ìkẹ́ ní ń bẹ nínú ẹ̀ àdéhùn Ọlọ́run tiẹ̀ ní pé ìkẹ́ ń bẹ ń bẹ ntọ́rọ̀ Ọlọ́run kì í ṣàbúrú tọ́rọ̀ ń bá tún lè débi ìkẹ́ mi ó tù wá tẹ̀lé ìkẹ́ di mélòó ìkẹ́ di méjì ọlọ́mọṣà kẹwàá ọlọ́mọṣà gẹ̀wá dódò ìgbà tá a bá bẹ lọ́hùn tàǹkù láti súnmọ́ Ọlọ́run láti rojú rí Ọlọ́run ọba tí ó bá tètè dá wa lóhùn ẹ má jẹ́ wá solution rẹ̀ síbi nǹkan mi tó tayọ ọ̀dọ̀ Ọlọ́run ká dẹ̀ wá sọ́dọ̀ ara wa pé kí n mú ṣe tọ́lọ́run fi gbàdúrà yìí tọrọ bo oníkẹ́ni ọba láàánú ni àwọn àfọ̀n mímọ́ àwọn ẹni eré tó ti lọ wọ́n ní nínú tí ó máa jẹ́ ká do tètè gbà ní pé ń dọ́tọ̀ bá ṣàdúrà tó bá ti rí gbígbàdúrà máa chẹ́kì ara rẹ̀ wò ìrònú sọ́dọ̀ ara rẹ̀ kọ́ mọ́ ronú sọ́dọ̀ Ọlọ́run kékeré tí ń pè tí ọ̀dáhùn mo ti ṣe gbogbo ohun tí ń fẹ́ kọ́ máa wá accuse Ọlọ́run pé òun ni ọ̀dáhùn kì í dùn mọ́ Ọlọ́run bẹ́ẹ̀ mọ́ accuse ara rẹ̀ pé èmi lọ possible kí n wà responsible fàdúrà tí ò tí ì gbà yìí wọ́n ní kọ́ máa chẹ́kì ara rẹ̀ ń dodo gbà nítorí pé dodo àdánwò tọ́lọ́run bá mú wa kódà ká ṣàdúrà kọ́ mọ́ tí ì gbà ṣe mọ́ kékeré dùn mọ́ wa àdánwò lòun náà àwọn kinní wọ̀nyí oore ní mọ́ bẹ lábẹ́ oore àtàánú ní mọ́ bẹ lábẹ́ nínú àìtètè gbàdúrà wa tọ́lọ́run kì í tètè gbàdúrà nígbà mi ó lè jẹ́ pé fún fọ ẹ̀ṣẹ̀ wa àwọn àṣìṣe àṣìsọ àṣìrò ń fi ń parẹ́ fún wa àmọ́ má dánwò wa nítorí kó lè pa àṣìṣe wa rẹ́ ó lè má dánwò wa nítorí wípé kó lè jẹ́ kí líle ọkàn wó kúrò nígbà tí ó bá máa rẹ̀ wá nísìnyí ó ṣàdúrà ọbẹ̀ lọ́hùn ó sunkún Ọlọ́run lọ́mọjọ́ tó ti sunkún gbẹ̀yìn Ọlọ́run o ìpèpè tó ọmọ pè yẹn njọ́ tó bá rí bànújẹ́ àbí tó bá rí jaya njọ́ ló ti pè é gbẹ̀yìn ṣebí nítorí pọ̀ ń gbádùn ni ó dẹ̀ fẹ́ gbọ́ ohun yẹn lẹ́nu ẹ̀ ó ti pè mí ti pẹ́ yọ wàá má dánwò yẹn wá nítorí kó o lè pè é torí tí mo ń pa dánwò nìkan ló lè fi sìn wọn. àwọn oore bẹ́ẹ̀ ni mo bẹ lẹ́yìn àwọn àdánwò àti ilé kókó tọ́lọ̀ mọ́ mú wa tójú ọ sọ pé inna ma'al usri yusra gbogbo ilé kókó pátápátá ìdẹ̀kùn ń bẹ lẹ́yìn ẹ̀ ìdẹ̀kùn ń bẹ nítòsí ẹ̀ Ọlọ́run gbogbo ilé kókó tí à ń kojú Ọlọ́run máa ṣàfidẹ̀kùn sí fún wa mọ́jọ pẹ́ mọ́jọ jìnnà jimá tá à ń kílé ni Ọlọ́run mọ́jọ jẹ́ àkìmọ́ wa láyé ọlá títóbi Ọlọ́run ọlá àánú Ọlọ́run ẹ má gbàgbé ẹjẹ́ àtètè lọ jímọ̀ ẹjẹ́ àṣàṣàlájú tó pọ̀ fún Ànábì subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.